Africa Content TV. Jamo, mami ti jamo ka ilolu, ejire adebisi, ọmọ fọkọ. Tí mo bá yẹ ń pè ní kọ́rẹ́nsì, bí mo ní òkì dáadáa o, kò kí dáadáa. Sọ pé kó ṣe tẹ̀lé ẹgbẹ́jọ bí. Orí kí bọ́lá lọ́bí mi bá a sùn. Bàbá ẹni, by right, ṣùgbọ́n òun ló bí Ajíbọ́lá. Àwọn ṣẹ̀fì ọ̀la bàbá ẹni, orí sí kúrò ìlé, Adéyínká ni bàbá ìlé ní wàásù Arábọ́nbí. Kì í ṣe ní síta padà lágbájé, bàbá ìlé ni, ọbí ni ó dàbí ọ̀tọ̀ ni. Adéyínká bá rí ìsìta ọ̀run ẹrẹ. Lójú ayé ẹ̀ mo ṣe tiẹ̀ lẹ́yìn tó lọ tán. Mo tún jẹ ẹran ẹrẹpẹtẹ. Táyé Adébísí kò ní sú ẹ̀ṣẹ̀ ìrẹ̀ o. Fa gbogbo lé mọ́ra. Tọrọ foríjì lọ́wọ́ àwọn àgbààgbà. Àjọ Fújì ò ní bàjẹ́. Àwọn tí ó bàjẹ́ ọlọ́wọ́ bá gbàgbára lọ́wọ́ wọn. Ọ̀tọ̀ yìí tẹ̀wọ́ àgbọ̀gbọ̀ láwọn gbogbo ọ̀la máa ń dá sí. Aláwọ̀ oníṣẹ́ mi ò. Ajíbọ́lá, àgbà ń gbà ní àgbà kì í bínú. Òun máa ń pè lágbà. Kí ni tó ń jágbà? Àgbà tó rí gbogbo ọ̀rọ̀ sí. Gbogbo owó tó wúrò tó ń pariwo lórí Fújì. Àyìnbé wá sí ìhùn ẹgbà wọlé o. Ìgbà yìí dá, ó bá dùn, ó lárinrin, ọ̀rọ̀ ni. Ọlọ́run má bá àgbà yìí jẹ́ fún wa. Ọlọ́run má bá àgbà yìí jẹ́ o. Ọ̀rọ̀ ni o. Adébísí ọmọ fọkàn. Ìyá ni ó yá. Ó jẹ́ kí kọ́ọ̀lù yóò kó ọmọ dada ní ẹ́. Ó ṣẹ̀kẹ́ ìlú. Ọlọ́run bí ẹ lọ́wọ́ sókè. Ó jẹ́ dá sí o lójoojúmọ́ òun dá sí. Lábẹ́ àsìá àdàbí ní wàhálà gbogbo yín pátápátá. Lábẹ́ àsìá ìlú ní wàhálà sí. Látòrí èmi, lábẹ́ ìlú bá yí ìsìkà tó tọ́lá wọlé ló tó wá tó lé mú. Àyìnlá kọ́ ní ìlú orí gbogbo wa.